kọlu pijú àwé ó lúná lúwájú ó lúná lẹ́yìn bẹ̀rẹ̀ kíbi tó gbẹ́lẹ̀ kan mọ̀ ti dẹ́lú ṣàyẹ̀ ṣe tulẹ̀ Ìjẹ̀ṣà ní èrè. ìlà òkèbèrè àlẹ́kọ̀ọ́ mọ̀tẹ́kẹ́. Bàbá wa dé Ìjẹ̀bú lébi ọmọ kí dàbí ṣe náà yìí. Sídàmí fọ ọrẹ fọ iye rẹ yàtọ̀ ìwé mọ̀ fọ ọmọ yàkẹ́lẹ́ àbíọ̀jẹ́ náà yìí. Kí dàbí ṣe wẹ́ Ìjẹ̀bú nù. Ọba fẹ́ sọ Ìjẹ̀bú wọ́n sábà lọ ránṣẹ́ sí 4 àti 9. Ṣé mi sọ ọrẹ fọ náà yìí? Ọkọ̀ báyìí Ìjẹ̀bú nù. Àwọn kan tó ní iye wa ọgbọ̀n kẹ́nà. Ohun ìdùnnú ọlọ́ọ̀kẹ́ ìlà ìrò fún ní ìyàmú fún lóun pọ́n wà kéjẹba. Àwọn ti yé wa nù. Bọ́bá tó wá bọ́ sókè Ògùn lọ́wọ́ ọlọ́yẹ̀já kéré rẹ̀. Àmà ní kéré ibú. Kéré ẹnìkan kẹwàá á fọ̀rọ̀.